Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby. Alex lorúkọ mi, Alex Michael. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa ohun tó ṣẹlẹ̀ lánàá tàbí ohun tó ju yín tó ní St. Francis Catholic Church lọ́wọ́? St. Francis was a terrible incident. Be mass she talked immediately after the last prayer. The people were coming out. Bashigbo, Heroin Bonnie. Then we even thought maybe it's like gangsters moving the town, but unknown to us, the shooting was just coming to the church, shooting bomb, shooting yes, only bomb, and even including bomb at the up. So even the altar everywhere was destroyed. Everybody just came in on. Only boss everybody, anybody to only bossy. Fortunately, Mokon, Lori of my bossy, Aaron Pew, belong on me. Lórí ọ̀tá. Within the church. Okay. Within the church. So, me one time. Because anybody is all boy, and all won't get to money. That was when they shot me. Even the guy that sat beside me, Mokba. A lot of people was killed. It was a terrible experience. Along Nigoloye. So ibi tó sápamọ́ sí ìbẹ̀lẹ̀ yín gba escape. Ibẹ̀ mo gba escape tí wọ́n gba ẹ̀mí mi. Ọ̀dà ẹ̀ṣin ọba ẹ̀gbọ́n sọ̀rọ̀. Ẹ̀ṣin sọ. Sà ẹ̀dúrà. Ẹ bá dárúkọ yín fún àwọn tó ń wò yìí. Orúkọ mi ni John Nwovu lórúkọ mi jẹ́. Kó tó ṣẹlẹ̀ lánàá ni pé a wà ní church ìgbà tí pastor wa àdúrà kẹ́yìn ká tó jáde ní ìsìn àná a gbọ́ ìgbà tí ìbá ń dún láti wọnú church àti entrance church. Èmi mo wá rò pé kí ni wọ́n ṣe tí wọ́n yẹ ṣe knockout ni wọ́n yẹn ni within 2 seconds wákàtí mélòó wọ́n tún wọnú church gan ibi tá lọ sá pamọ́ gan. Ẹnìkan ní àwọn tó wà attack wa yẹn ó ju bomb yẹn sí ceiling mbele gbogbo ceiling yẹn ó wá sink sí wa lórí ibi tá fara pamọ́ sí then lẹ́yìn yẹn ó tó wá ó gbìbá sílẹ̀ ibi tá wà yẹn tó jẹ́ pé one of our choir master ìbá yẹn ń bà ní ẹ̀gbẹ́ bíbá tó jẹ́ pé àti ìmọ̀ àbójú ti kú báyìí látànà yẹn so ó ṣe ní láàánú sà ó ṣe ní láàánú o. Àwọn tó wá ṣiṣẹ́ ibi wọ́n tó bí mélòó tẹ́ rí. ẹni tó wá sí wá bọ̀m̀bọ̀tà yẹn ni mo rí because ibi táwa yẹn afárá pamọ́ kó máa mà pé àwa ń bẹ̀ because tó ń bá gèdè wa ń bẹ̀ wọ́n lè fi bọ̀m̀bù síbẹ̀ yẹn. Ìgbà tó ń ṣiṣẹ́ yẹn ṣé wọ́n bára wọn sọ̀rọ̀ ṣé wọ́n communicate èdè wo náà sọ. Èmi ò gbọ́n kankan tí wọ́n sọ but ìgbà tẹ́niyẹn wọlé ìgbà ti escape door church yẹn wọlé mo rí pé ó gbé nǹkan lẹ̀ bóyá nǹkan àwọn èèyàn tó jábọ́ ló ń pìk yẹn kó ṣẹ̀ṣẹ̀ rìn wá síbi ọ̀tà yẹn even gan àwọn tí mo rí pé gan tí wọ́n fẹ́ ṣàjẹrẹ wọn ó tún pa wọ́n gan ni ó tún pa wọ́n gan kó tún dà pé wọ́n á bọ̀m bíbẹ̀ yẹn nǹkan tí mo rí lánàá sà títí máa fi kú ẹrù yẹn mi ò rò pé ẹrù yẹn ó lè kúrò lọ́kọ̀ mi ò because mi ò tí ì rí nǹkan bẹ́ẹ̀ yẹn rí o. Báwo lẹ́yìn ṣe escape? Nǹkan tó yẹ àwa escape ni pé ibi tí àwọn akọrin máa kó aṣọ wá sí tó akọrin ní main church ibi ga brother ga akọrin níbi kò kọrin lánàá yẹn so ibi táwa ń kó nǹkan wá sí ibẹ̀ lásán pamọ́ sí tí mo sọ fún mi pé ìgbà tó ju bọ́ǹbù yẹn sílì tó wà ń bẹ̀ yẹn ó wá bù wá mọ́lẹ̀ ibi tí aṣapamọ́ sí yẹn tí wọn ò rí wa pa because tẹ́lẹ̀ yẹn bá rí pé àwọn èèyàn sùn wà ń bẹ̀ wọ́n wọnú church kí n ṣe pé wọ́n yìn báyìí láti àṣàdì wọ́n wọnú church gidigidi yes of course kí n ṣe pé bóyá wọ́n súnmọ́ wọn ò súnmọ́ wọ́n tẹ̀lé wá wọnú church kódà wọ́n tún wà ní the entrance tó jẹ́ pé ẹni tó bá fẹ́ sá jáde wàá tún gate ẹni bọ̀
bẹ́fẹ́ kẹ́ gbòòrí fèsì wọ́n ti já ẹ wọ́n ti fìbá já ẹ sílẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn kù ń ṣe pé. but àwọn ọmọdé rẹ̀ kó wọ́n á ṣiṣẹ́ bí. ẹ̀sà kò lè wá o kọ́dà mọ̀ pé àwọn tó wá jíṣẹ́ ibi yìí ọ̀tá ọlọ́run ni wọ́n àwa fúnra wa àmórúkọ wọn àmàbí wọn ti wá torí ṣọ́ọ̀ṣì láwà àmọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn fẹ́ dé bá wa láǹdè jù. ẹ bá dárúkọ yín. orúkọ mi John Nwofu ni mo jẹ́. ọmọ olúbo ní. ọmọ Ebonyi state ni mí. Ebonyi state ṣùgbọ́n ó tó ọdún mélòó tẹ̀tí ń gbé ní Ọ̀wọ̀. ó ju 30 years mo ti wà ní Ìlọ́wọ̀. ọdún 13 lẹ ti ń gbé Ìlọ́wọ̀. yes. ọdún wọn lẹ darapọ̀ mọ́ ìjọ St. Francis. kété tí mo dé ní Ìlọ́wọ̀ láti ìlú mi mo ti ń wà ní ìjọ yẹn kó tó dà pé mo dé Ìlọ́wọ̀ mo tún lọ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ yẹn. tó ń túmọ̀ sí pé ó ti ju ọdún 10 tẹ̀tí ń gbé Ọ̀wọ̀ ó dẹ̀ ti ju ọdún 10 tẹ̀tí ń lọ sí ìjọ yẹn. of course sir. ṣe rí orúkọ báyìí rí. mi ò tí ì rú nǹkan bẹ́ẹ̀ yẹn rí o. ọ̀dà Ọlọ́run àbá dáwọ́ bí dúró sá. àmín sà. ṣó tí ní àwọn kọ́mí tẹ́fẹ́ sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tá àti ìbéèrè lọ́wọ́ yín. nǹkan tó yẹ kí n sọ ni pé mo là lọ́ọ̀kọ́ concern nǹkan tó ṣẹlẹ̀ but mo wá sọ fún pásítọ̀ wa pé aládìmọ́lá àjàmùnà kí ni àwọn ìjà lọ a wà ní church yẹn gógógó ìjà lọ yẹn wọ́n á wá ní in large number wọ́n á ń bá àwọn èèyàn jà wọ́n sá káàkiri èmi mo wá sá jáde sínú ibi ẹnu gate mo wá rí márùn kan tó dúró síbẹ̀ yẹn mo wá sọ gbà rí gbà àwọn èèyàn sá káàkiri kí lè ń ṣe ń bí báyìí mo wá sá kọjá màá yẹn lọ mo wá sọ fún pásítọ̀ pé ẹ wo irú àlá tí mo lá o wọ́n wá fún mi láàdúrà kí n lọ gbàdúrà pé nǹkan bàbá mo tún lọ gbàdúrà kò tí ì pẹ́ o tí mo wá sọ̀rọ̀ yín kìtì nǹkan ìwà ṣẹlẹ̀ yìí. ìfẹ́ nǹkan tẹ́ ń sọ ni pé ẹ ti lálàá rí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀. of course exactly bí mo ṣe rí ní àlá yẹn bẹ́ẹ̀ náà ni ló ṣe rí because ìjà ní àwọn kíní yẹn ìjà lọ ìjà ní very good bó ṣe rí náà ni sà. ó dà sà Ọlọ́run jẹ́ ká rí bẹ́ẹ̀ mọ́. àmín sà. ẹ ṣeun mo máa bá a fọ́ ọmọ ìbáyìí. ẹ̀yin tí BBC News Yorùbá ọ̀rọ̀ náà ni ẹ gbọ́ yẹn o a ṣì wà ní ilé ìwòsàn emergency unit ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ ẹ̀yìn FMC tó wà ní ìlú Ọ̀wọ̀ a wà ní ọ̀kan lára àwọn yàrá níbi tí wọ́n ti ń tọ́jú àwọn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ ibi tó ṣẹlẹ̀ lánàá nílé ìjọsìn St. Francis Catholic Church tó wà ní Ọ̀wàlúwà ní ìlú Ọ̀wọ̀ ara wọn náà ni àbá sọ̀rọ̀ rí ọ̀gbẹ́ni Francis yìí wọ́n ní pé ọmọ ìjọ ni wọ́n sì jẹ́ ọ̀kan lára ẹgbẹ́ akọrin tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣojú wọn ọ̀gbẹ́ni tí ẹ̀ ń wò ní ojú ẹ̀rọ ìwòran yìí ó jẹ́ ọ̀kan lára àwọn ẹgbẹ́ akọrin ọkùnrin náà ó wà lára àwọn tí ìbọn tí ó bà lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ó sọ ó ní ṣe ni òun sápamọ́ níbi apá abẹ pẹpẹ òun ló jẹ́ kí òun mórí bọ́ a ṣì wà ní ilé ìwòsàn FMC ní ìlú Ọ̀wọ̀ láti máa fi tó yín létí àti láti máa mú wá sí ojú ìwòran yín nípa gbogbo bí ó ṣe ń lọ láti àná a ṣì wà ń bí lórí BBC News Yorùbá tẹ́ bá fẹ́ mọ bí ó ṣe ń lọ bí ọ̀rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ àti ibi tí a bá ṣẹ́ dé àti àwọn tí a ti bá sọ̀rọ̀ ẹ̀yin ṣáà ti máa tẹ̀lé wa lórí Facebook wa a wà ní @BBC News Yorùbá lórí Instagram a wà ní BBC News Yorùbá lórí ìtàkùn àgbáyé a wà ní www.bbc.com/yorùbá tàbí lórí bbcyorùbá.com a ṣì wà ń bí a ṣì ń padà bọ̀ ẹ ṣé púpọ̀. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe hete. Face TV was